ìyà ń jẹ ọmọ Nàìjíríà àwọn ń pín mọ́tò. دوما أهدي شكري. ajẹ́túmọ̀ bí ebi ń pa ọmọ Nàìjíríà àwọn olórí wa jíìpù dúdú òun ni wọ́n ń pín. ما لي رب غير الله. iná Nàìjíríà níjọ́ àti dáyé òun ni wọ́n ti ń múná lọ ọkọ̀ yanjú dòní. ẹ̀yin aláṣẹ Nàìjíríà yanjú ẹ̀ gbogbo afinájẹun wẹ́dà ni wọ́n fi náà ṣe nǹkan kan ní kálukú fún ṣeré ọ̀kadà bá wá yanjú gbogbo wọ̀nyí ọkọ̀ jíìpù ilẹ̀ ń sáré sí. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala ahlihi wa ashabihi wa sallim amin. آمين. أيها المستمعون في كل مكان السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Ọlọ́run الله. a dúpẹ́ fún ọ. الحمد لله. gbogbo àwọn tá a máa ń ṣàdúrà fún bẹ̀rẹ̀ látòrí ọlọ́lá wa ọba wa sẹ́ríkì mùsùlùmí. شيخ 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 والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. gbogbo bá ń gbọ́lá bàbá wa Ọlọ́run bá wa pẹ̀lú wọn. آمين. Ọlọ́run a dúpẹ́ fún ọpá bẹ́ńbílì ni. الحمد لله. níjẹ̀jọ́ àwọn àǹbí báyìí adótúndíjọ́ mẹ́jọ ìwọ Ọlọ́run ọba tí èsì nǹkan tì tí ó sì ní ṣe nǹkan tì tí àṣẹ tí ó sì sínú ròyìn ẹ̀ tí ó sì ní sí ń bẹ̀. وتشاء àtúnwà ń bí náà. الحمد لله. Ọlọ́run a dúpẹ́ fún ọ. الحمد لله. Ọlọ́run a mọ̀ lóore wọ́n sà máa ṣàlékún ẹ̀ fún wa Ọlọ́run. آمين. Ọlọ́run ọlá bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ gbogbo ẹni tí ọ̀rọ̀ láàfíà bá wà fún ọ̀rọ̀ láàfíà. آمين. Ọlá la ilaha illallah. آمين. Ambassador Tajudeen Ọlẹ́sìn a dúpẹ́ fún yín o. Táyéjíwá Hassan Elépo a dúpẹ́ fún yín o. Bàbá wa San Adélọ́dún a dúpẹ́ fún yín o. Alájà Halima Adélọ́dún a dúpẹ́ fún yín o. Abdulrasheed Trader Dealer a dúpẹ́ fún yín o pẹ̀lú ẹ̀bùn tẹ́ fún wa o. Abubakar Abdulrasheed bàbá oní scholarship wa a dúpẹ́ fún yín o. Ọlọ́mọba a dúpẹ́ fún gbogbo yín. آمين. Ọlá la ilaha illallah. آمين. Kọ́dẹ̀ tó fẹ́ fún wa náà tó ṣe pé ń wá ń fà níyàn tẹ̀lé wa pé ń bá sì ní ni mí náà bá fún wọn. Ọlọ́mọba a dúpẹ́ fún yóò ṣe bẹ́ẹ̀ fẹ́ yìí. اللهم آمين. Ọlá la ilaha illallah. آمين. Gbogbo àwọn àlùfáà wa bẹ̀rẹ̀ lórí bàbá wa Láàjì Àgbà tòní Ọlọ́mọba wa ṣe dáadáa fún wa lékún àlàáfíà ara gbogbo ìgbà. Ọlọ́mọba wa ṣe fún bàbá wa Láàjì Àgbà آمين. ní Màsìnbá. Bàbá wa Lágége àlékún àlàáfíà ara tòní Ọlọ́mọba wa ṣe fún wọn. آمين. Ọlá la ilaha illallah. آمين. Àwọn tẹ́ gbapò fún àwọn tẹ́ rólé fún bàbá wa Lágbàjì tòní ọlọ́njọ́ mi ní ogun mọ́jì ẹ̀rá rè. اللهم آمين. gbogbo àwọn tẹ́ gbapò fún àwọn tẹ́ rólé fún ọlọ́mọba kẹ́ gbogbo wọn. آمين. nínú ilé ẹnì kọ̀ọ̀kan lọ́dẹ̀dẹ̀ ẹnì kọ̀ọ̀kan ládùúgbò ẹnì kọ̀ọ̀kan àwọn táwa náà rólé fún lẹ́nì kọ̀ọ̀kan Mọ́gàjì tàná ti lọ bàbá Mọ́gàjì tòní lọ́wọ́ à ń bẹ Dáúdù tòní lọ́wọ́ à ń bẹ àfáà kìíní lọ́wọ́ à ń bẹ gbogbo wa pátá òkú wa ojúpọ̀nà ibi tá a gbà lókù lálẹ́ kìyàmà ọlọ́mọsàbá wa kẹ́ wọn. اللهم آمين. Ọlọ́run o Allah. bàbá wa fi olú olórí oko káàfọ̀tà fún Diamond 88.7 your shining supreme station Ọlọ́run bá wa pẹ̀lú bàbá fi olú آمين. Ọlọ́run má dasẹ̀ bàbá rú آمين. Ọlọ́run má basẹ̀ bàbá fi olú jẹ́ Allahumma àmín. tọkùn Ọlọ́run má fi kútọ́ yáwọ́ pa bàbá fi olú آمين. ọlá àánú lọ́tún lósì tí bàbá yẹn ń ṣe Ọlọ́run sàn bá wa ṣàánú fún wọn náà. اللهم آمين. Ọlọ́run gbogbo ọmọ tó tara bàbá fi olú jáde Ọlọ́run jẹ́ ayé wọn dájú ti bàbá gangan lọ آمين. ọ̀là la ilaha illallah. آمين. Báyìí náà ni aṣàdúrà fún GM wa olórí oko tiwa ní Diamond nìyẹn ọ̀gá gbogbo wa pátápátá bàbá GM Pa Michael Ọlárẹ̀wájú Ọlọ́run jẹ́ àríyìn pẹ́ o آمين. Ọlọ́run jẹ́ nìyẹn ogun o آمين. kí àwọn ọmọ yẹn lálùbáríkà o. آمين. Bàbá wa HOD marketing Pa Oyèdépò Ọlọ́run jẹ́ àríyìn pẹ́ o bàbá آمين. Ọlọ́run jẹ́ nìyẹn ogun o آمين. nípa ìfẹ́ olùgbàlà kì yóò sin kankan o آمين. gbogbo apáta ní Diamond tó fi torí ọlọ́wọ́ bọ́tìnì wa ti ń bẹ wájú mi èdè yà àti Bíọ́lá ní reception gbogbo apáta ọlọ́mọsàjọ́ dá fún kálukú wa اللهم la آمين. ilaha illallah. آمين. tó Ọlọ́run alẹ́ nìkan àfiwọ́. حمدا حمدا للرحمن alẹ́ nìkan tá a lè dúpẹ́ fún Ọlọ́run àfiwọ́. شكرا شكرا للديان
alẹ́ nìkan ta lè kan sára sí ìpè ó ṣe mo dúpẹ́ olúwa àfiwọ́ adúpẹ́. دوما أهدي شكري ọlọ́run àsìkò tá a wà yìí làwa kó wa yọnu ẹ̀ ebi ń pa ayé ìnira báyé ń tẹ bára lánàá ní 10 náírà ń gbẹ bá débẹ̀ lónìí yóò tún di nǹkan gọbọi ẹ wo tá ara gbogbo nǹkan èsì ẹ wo iye àfi ń wọ mọ́tò ẹ wo iye à ń wọ mọ́rúwá ẹ wo iye à ń gun ọ̀kadà gbogbo kálukú wa fi mọ́tò rẹ̀ lómi ńgbà tí ò sówó epo wọn ra gbèsègbè kan wọ́n mú ọ̀kadà náà ò sí rọ́ọ̀bù ẹlòmíì tó wọ́n fẹsẹ̀ rìn ọlọ́run ọba wa síjú wáyé má fààyè lẹ̀ má wo tiwa má sì wo tàwọn olórí torí tí wọ́n bá ní kí ló dé tí nàìjíríà ò ṣe wá rójú báyìí kò sí nǹkan kan àwọn aláṣẹ wa ní gbogbo tí ń jẹ́ aláṣẹ nàìjíríà á sọ pé àfi ẹ̀yin lẹ bá débi ó dé yìí àwọn títí ń bọ̀ lẹ́yìn àtàwọn tó kún gbé lọ́wọ́ báyìí pátá ìgbìmọ̀ asòfin ní kinní kan ní gbogbo wọn pátá àfikọ́ ló wọn sàmọ̀nà wọn ìyà ń jẹ ọmọ nàìjíríà àwọn ń pín mọ́tò. دوما أهدي شكري ajẹ́túmọ̀ bí ebi ń pa ọmọ nàìjíríà àwọn olórí wa jíìpù dúdú òun ni wọ́n ń pín. إذ أعطاني أقصى الفاني ajẹ́túmọ̀ bí gbogbo ọsibítù nàìjíríà kò sóògùn èyí tó bá sì lóògùn owó gọbọi ni ẹ máa gbọ́ mílíọ̀nsì lásán bẹ́ẹ̀ wẹ̀ egbò lọ́sibítù míì millions tẹ bá ń gbọ́ wọn ni wọ́n ń tọ́jú èèyàn bẹ́ẹ̀ dáadáa millions lẹ́mọ̀ gbọ́ àwọn jẹ̀kúrẹ́ dí ìpàṣẹbísíbí mọ́ọ̀gùn ìjọ mẹ́ta lọ́ọ́ lò bọ́ọ̀ bá ti rí lọ́ọ́ bá dókítà rẹ̀ oníyanjú ẹ̀ kí ló dé aláṣẹ nàìjíríà ẹ bá wá rí gbogbo wọn ìyanjú ọkọ̀ jíìpù ilẹ̀ ń pín. ما لي رب غير الله iná nàìjíríà níjọ́ àti dáyé òun ni wọ́n ti ń múná lọ ọkọ̀ yanjú dòní ẹ̀yin aláṣẹ nàìjíríà yanjú ẹ̀ gbogbo afinájẹun wẹ́dà ni wọ́n fi náà ṣe nǹkan kan ní kálukú fún ṣeré ọ̀kadà ẹ bá wá yanjú gbogbo wọ̀nyí ọkọ̀ jíìpù ilẹ̀ ń sáré sí. ما لي رب غير الله أقضي ذكري بالإذعان à ń lọ lójú títì wọ́n ń jí wa gbé à ń lọ lójú rin wọ́n ń dá ọkọ̀ rélùwé dúró wọ́n ń kóyàn wọ́n ń kó wọn rúgbó wọ́n ń na baálé ilé ńgbà tí ò sí ránsọ̀mù wọ́n ń kú bẹ́ẹ̀ aláṣẹ nàìjíríà ẹ bá wa yà sí kankan ọkọ̀ jíìpù ilẹ̀ ń sunkún sí. ما لي رب غير الله ẹ wà á repo abẹ́ ní repo. أقضي ذكري بالإذعان àròwó ná ẹ lọ ọjà ẹ lọ ná nǹkan ó tiẹ̀ yẹ ká tiẹ̀ pàdé sínétọ̀ kan láàrin ìjà ká pé kí ni ń ṣe ná bóyá ná ọjà wò pé ṣé báwọn aráàlú ti ń rà náà ni. àárí kankan nù yín ó yẹ ká pàdé ta ni rí ká pàdé gómìnà láàrin ọjà ká ní gómìnà ní ná nǹkan wò àánú stéètì ṣe ni òun ní ná nǹkan wò yí pé ṣé bí wọ́n ti ń rà náà ní àwọn tálíkà ọlọ́run anabilayin ẹyin afawa wa salam ẹ salamu alaykum. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته. ahlan wa sahlan sheikh ohun afawa le gbọ́ ni Sheikh Ibrahim Hanbali al-Imam Guniya apana kasegi ẹwà Islam afawa Abdulgani al-Qurani apana anan bẹ̀rẹ̀ gbọ́ mi lọ́wọ́ gbogbo wa ń bẹ ní afawa wa Islam wọ́n ní qala Rasulullah sallallahu alayhi wa صلى الله sallam عليه وسلم. ẹtu Ànábì Muhammad òjíṣẹ́ Ọlọ́run tààrà ni ó sọ báyìí. inna fuqara al-mu'minin Àwọn tálíkà tí wọ́n gbọ́ lọ́n gbọ́ yadkhuluna al-jannata wọ́n mọ̀ wọ àlìjánná qabla agniyaihim bi nisfi al-yawmi. kó tó di pé àwọn ọlọ́rọ̀ àwọn tó lọ ń kó nǹkan lọ tí wọ́n lówó kó tó wọ̀ àwọn tálíkà yóò ti wọ bi àlìjánná nisfi yawmi. ẹni ìdajì ọjọ́. ẹwùn kan àfa gbogbo ẹ̀yin tálíkà àwa tálíkà Ọlọ́run ẹ má jẹ́ abanújẹ́ ń rí bẹ́ẹ̀ ni Ọlọ́run ó ṣàánú wa ẹ fọkàn sọ́dọ̀ Ọlọ́run ẹ má fọkàn sọ́dọ̀ èèyàn. ما لي رب غير الله kò sí ẹnìkan mọ́ àfọlọ́run
أقضي ذكري بالإذعان. afẹ́wẹ̀ islam sáwọn tá àwọn aláṣẹ wa náà ni àwọn tí wọ́n sáré pé kí ló dé ìyá ń jà wọ́n tá a jẹ nǹkan lé lérí èsè ara ni àwọn tá a jẹ nǹkan lé lérí wọ́n wá ń sunkún jíìpù láyìlá jíìpù wọn kò lè yín lọ́wọ́ tán òun nù ni bẹ́ẹ̀ bá ti ṣe é ṣe. جل الله شكرا وعلا جل الله شكرا وعلا. afẹ́wẹ̀ wa islam ọ̀rọ̀ wọn ní kọ́ mọ́ lọ́jà fúnra ara mi wọn nà nǹkan sẹ̀mó 10 kg 9,500 ní. ẹ jẹ́ pé 10,000 èmi mo sọ bẹ́ẹ̀ fún yín 10,000 àdí 500. bẹ́ẹ̀ ni ẹgbẹ̀rún mẹ́wàá ó dí àpò méjì àbọ̀ mi. èyí tí ò jáwọ́ ọmọ yẹn wọ́n ń tà mọ́ ni pé èmi ò ti dé díẹ̀ mọ́. mo lọ kí n bá a rí sọ̀rọ̀ torí ní orí atẹ́gùn mọ̀ wá yìí. èmi ò ti béèrè rẹ̀ mọ́. abẹ́wà islam ẹ wá wo òróró 1 keg 37,000 ní 1 keg 37,000. 37,000. Mali مالي رب mo là ń lọ ẹ̀yin aláṣẹ wa. ìyá wa lókè èrò ẹ dákun ọ̀rọ̀ ká wa láàrin. ذكري بالإذعان. ìyá wa lè àlàyé gbogbo yín ilẹ̀ ń gbọ́ yìí. الله فضلا وعلا عما القون بالإحسان. àfàwẹ̀ wa islam mo ní bọ́lá ń lọ àwọn aláṣẹ wa ẹ̀ sáré tiwa eré ara yín ilẹ̀ ń rán táwọn ọmọ yín ilẹ̀ ń rán tẹ́ ẹ bá gbéṣẹ́ kalẹ̀ fáwọn ọmọ yín tí ò ti jáde iléèwé pé má wọrí má kánṣó iṣẹ́ tí wàá ṣe ti yanjú ṣé ẹ lè sọ wọ́n dé èèyàn ẹ lè sọ wọ́n dé èèyàn látànádò níjò wọn sì ti wá tẹ́lẹ̀. níjẹ́ ò lè ṣe tiwa tẹ́lẹ̀ látànádò ti bá bọ̀. مالي رب غير الله. tó bá yẹ pọ́ kàn wọ́n ni ìtẹ́yìn ṣẹ̀ṣẹ̀ ń kà yìí àwọn náà gbọ́dọ̀ ti mọ̀ wọ́n sì gbọ́dọ̀ ṣiṣẹ́ lérí ẹ̀ pé bí ń pa àwọn èèyàn. جل الله ẹyọ kọ̀ọ̀kan ni ọmọ ọmọ ọkùnrin yìí afáwẹ̀ wa islam ọkà bàbà 90,000 ní àpò kan ọkà bàbà. bọ́ọ̀lù ọ̀nà ni ramadan náà ni ń bọ̀ yìí inú máàṣì lágbàwẹ̀ ń bọ̀ là ń lọ ìwọ ọlọ́run àní ẹnìkan àfiwọ́. جل الله ẹ wá ń lọ sáré jíìpù ẹ lọ́kọ̀ tẹ́ ń gùn tẹ́lẹ̀ ni ọkà bàbà. ọkà bàbà 90,000. في الإحسان. èwo ni ọlọ́kọ̀ tí owó rẹ̀ tó dálé sẹ́lẹ̀ fún tálíkà nínú yín ọkọ̀ tẹ́lẹ̀ mi ń gùn tẹ́lẹ̀ kó tó tún máa sáré jíìpù yìí nísìnyí bẹ́ẹ̀ yẹn bá ta bẹ́ẹ̀ bá gbé ẹ̀fídálé ṣe pure water lẹ̀ yóò sì ka. nígbè mi gbọ́ gbogbo owó ọkọ̀ ohun bíi tẹ̀mí mi lọ ni pé kí ló tún wò kó gbẹ̀ sóbi ewé epo képo fi dẹ̀. kílọ́kì wọn epo lọ di epo. kílọ́kì àní wọ́n ń sunkún jíìpù kí ló wí. أما القون بالإحسان. àìgbé kéwú láàbọ̀ ìbẹ̀rẹ̀ lóyìn tún wá gbé kó tó parí ẹ̀ báwọn. جل الله فضلا وعلا عما القون بالإحسان. láyé tí wọ́n ń gé ọ̀rọ̀ kálukú yìí wọ́n lè gbé ẹ̀rí nǹkan wọn tiẹ̀ mọ̀ yìí tí wọ́n tiẹ̀ bí bẹ̀ ìparí wọn tiẹ̀ lọ gbé bẹ̀rẹ̀ àmọ́ bó ti gbé láti bẹ̀rẹ̀ wọn nísìnyí tí ọba gé gógé ṣé èyí tó ń wá gé láyé nù ọkà bàbà là ń wí ẹ̀yẹn máa gé ní tí wọ́n bá ń sọ ọkà bàbà là ń sọ̀rọ̀ èyí 90,000 afẹ́ wàsílámù 90,000. ìtò wa dúró ń bẹ̀ àpèlúbọ̀ èyí tó kéré sẹ́mọ̀ kápẹ́lúbọ̀ méjì níbẹ̀ bẹ́ẹ̀ni. jàǹjà ń bẹ kéke ń bẹ mo wá lọ di kékeré ìdí kékeré tí mo lọ àpèlúbọ̀ gbogbo èèyàn mọ̀ ya wa lọ́jà tuntun bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn láyé nù ní ọ̀gá wa èdè ní gbogbo ẹ̀yìn ìyàwó wa tẹ̀ǹtà nǹkan tó ọlọ́run ó jẹ rere ń jẹ́ wọn àti àgbèrè lónìí èrè ọ̀fẹ́ sí ń bẹ̀ mọ́ èrè ọ̀fẹ́ sí ń bẹ̀ mọ́ ọlọmọkè wàhálà tiwa. ọlọ́mọ pé wàhálà ti yín àti tiwa náà àfàwẹ̀ wàsílám ẹlẹ́ẹ̀kẹrin mọ́lọ́dún èlùbọ́ èyí tó kéré 100,000 ní kò dí kọ́bọ̀. مالي رب غير الله. أكيد ذكري بالإحسان. aláṣẹ nàìjíríà ẹ̀ràn gbogbo wọ̀nyí oògùn wọn kankan bá tiẹ̀ máa lò náà alákàpé ń bẹ
ẹ bá lọ dé àpẹtọ lọ gbogbo ẹ tó darí à ń lọ́dọ̀ nọ́ọ̀sì bá ń gbà kà pé wá wọ́n wá dọ́ gbogbo ẹ̀ pọ̀ àdásọ̀hún wì gbogbo ẹ̀ lọ́wọ́ àdówó yìí èlùbọ́ àpò kékeré 100,000 àfẹ́ ìwé wàsílám ẹlẹ́ẹ̀karùn-ún ìdúró. mali rabbun gairullahi aqdi dhikri wọ́n làwọn afáwọn mọ́sàbá wà dé gbẹ̀yìn àfẹ́ ìwé wàsílám ẹlẹ́ẹ̀karùn-ún mo tún wá lọ ọ̀dọ̀ elépo pupa 1 kẹ́ẹ̀gì jẹ́ríkà ẹyọ kan tó kún 30,000 ní. mali òróró ń tẹ̀ kan 13,000 37 30 kiri tọ̀ ẹ bá fẹ́ wà sílámù. ìmọ̀ ẹ̀dẹ̀ ti dáadáa. mo ní àpò sẹ̀mó 10 kg 9,500 òróró jẹ́ríkà ẹyọ kan 37,000 37 lẹ pé ọkà bàbà 90,000 èlùbọ́ tó kéré àpò tó kéré nù 100,000 epo pupa jẹ́ríkẹ́ ẹyọ kan 30,000. mali rabbun gairullahi káàsá sì jẹun. aqdi dhikri bilisani. afáwẹ̀ wàsílám spaghetti kìnnì kan tírín tán jẹun páàkì ẹyọ kan ní bí ìgbálẹ̀ mú tí ń jẹun ní bá 12,000 ní páàkì ẹyọ kan. La ilaha illa mali rabbun tó ìpẹ́tẹ́ yàn bá rí mọ́ ní tó kàn níbo tí ẹ máa jẹ. aqdi dhikri bilisani. abáwẹ̀ wàsílám ẹlẹ́ẹ̀keje mo tún wá bọ́ síwájú ní ráìsì. ọdún rẹ̀ ti tẹ́lẹ̀ lọ yìí sí ìrẹsì kù láyé lónìí. ọwà ẹ máa gbọ́ èmi ẹ̀ mọ̀ pé òun tún kù mọ́. abáwẹ̀ wàsílám ẹ máa gbọ́ mo tún wá bọ́ sọ́dọ̀ ní ráìsì. ìrẹsì ń bò mo ti rí gbẹ̀yìn. ǹjẹ́ ẹ dákun èlò lápò kan wọ́n ní kò dí kò sì lé rárá ìyá mi tiẹ̀ ọlọ́njọ́ da fún yàrá ó ní kò dí kèsì tí ìtúnlé ṣe ìtúnlé sí 50,000 ní. mali rabbun gairullahi ọlọ́run o aqdi dhikri bilisani. ìtọ́jẹ́ ń lọ kí n kọ́ kalẹ̀ báwọn ni pé kí wọ́n máa pe wọn ò tiẹ̀ gbọ́n tán wí gan lórí kíní kálukú ọmọ lọ náà o bí ọba ti tún lé díẹ̀ lónìí nísìnyí. a sì láwọn olórí a sì láwọn aláṣẹ lórílẹ̀‐èdè yìí. àwọn kò kalẹ̀ ni. àwọn lòdù ẹ̀ka lé ní yányán ni àní èmi ò mọ̀ pé ṣé ẹ mọ̀ pé wọ́n ní ẹ lọ fún àwọn tálíkà lóúnjẹ báwọn bàbá fi olúchi ló wọn kó nǹkan wẹ̀ fáwọn èèyàn àwọn tálíkà ọlọ́run àwọn àfáàrùn ẹ̀wọ̀n kan táwọn míì náà gbogbo àwọn Saliu Mustapha àwọn irú wọn tán hàn kan kí wọ́n tún wá ń lọ fún olówó míì ní nǹkan àwẹ̀ wọ́n tún wá fọkọ̀ kó lọ píkọ̀pù nǹkan àwẹ̀ bẹ́ẹ̀ náà nínú ọdún léyà àwọn tálíkà ọlọ́run bẹ́ẹ̀ ńlẹ̀ bàbá tí ń làdá ní àdúgbò ẹlòmíín bẹ tí ọ̀rẹ́ mẹ́pa wọ́n bẹ ńlẹ̀ wọ́n tún wá kó ẹran lọ́dọ̀ olówó pé nǹkan fún mi yìí o láwọn ẹran harami. a padà máa sàdún wọ́n padà mọ tálíkà tí wọ́n fún èèmọ́ ni. ẹ má banújẹ́ inna fuqara al-mu'minina yadkhuluna al-janna qabla aghniya'ihim bi-nisfi yawmin yawm al-qiyamah. anabi ló sọ bẹ́ẹ̀. sallallahu alaihi wasallam. àmọ́ èkú ó ti mú ẹni olówó bíi wàhálà àwọn tálíkà ó ti wà lájàn náà. táwọn kọ́dà wọ́n ti máa sùn wọ́n ti máa jí. àwọn bẹ́ẹ̀ táwọn ti ń gbádùn wọ́n ẹ̀sẹ̀ pé àwọn ẹ̀túndí àṣà wọn wò ètò jọ wọn. bóyá tálíkà kan yọjú lójú yín lónìí èyí lòun ní bọ̀ náà bí ti ń bọ́nu kèrí bí wọlé. kèrí bí wọlé gbogbo ẹ̀yin olówó wa ẹ dákun ẹ ṣe dáadáa kíjọ́ náà ó lè dùn fún yín. àwọn tálíkà ẹja náà dúró ti Ọlọ́run ẹja dúró ti Ọlọ́run. afáwẹ̀ wàsílám fatuwatuna al-yawma tadullu ala ma kunna alayhi. nípa àwọn àfáàgbà tá a wà lórí ẹ̀ǹjẹ̀ ìjọ mini akiwale rasuli an asahabihi ọlọ́run gbogbo yunifásitì wa àwọn ọ̀gá tí ń kọ́ àwọn ọmọ wa ọlọ́run jọ àti bàbá wa Professor Jimba àbáwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn ni chairmanu Pilgrim Board báyìí alálàájì ọlọ́mọsàjọ da fún bàbá wa Jimba ọlọ́run má dọ̀tí yín o ìtọ́sọ́nà gbogbo lẹ́nu sẹ́tẹ̀ gba yìí ọlọ́mọsà máa fi kọ́ yín ìdáyà ọlọ́mọsà fi ta yín lọ́rùn fún ìtítí ń bẹ lára yín ọlọ́làájì àgbà àfà yín ẹ̀rí èyí ò rí bẹ́ẹ̀ afáwẹ̀ wàsílám
níbi gbólóhùn òjíṣẹ́ Ọlọ́run nípa àwọn sàábì rẹ̀ àwọn àfáà wa àgbà àwọn àfáà gbogbo ayé àfáà àgbà fún gbogbo ayé gbogbo ni tí wọ́n bá ń pè láàfáà àgbà àwọn àfáà àgbà rè àwọn àfáà àgbà lànàbí ń sọ̀rọ̀ wọn lọ fún wa yìí. Qala Allahu ta'ala Ọlọ́run tó lára nǹkan sọ báyìí pé wa man yuti'i Allaha war rasul فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ẹwọn kan afáyẹ wa islam Ọlọ́run wa ń sọ báyìí nǹkan wa man yuti illah wa rasul. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين والصالحين والصادقين والصالحين 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 afẹ́ wa islam sadaqallahu al-azim Ọlọ́run wa ń sọ báyìí ọ̀nà wa man yuti' Allah wa rasul ẹni bá tẹ̀lé tó wọn Ọlọ́run tó sì tẹ̀lé ń tàn níbi lémi Ọlọ́run ní kẹsì nísinsìnyí fa ulaika ma'a alladhina an'ama Allahu alayhim Ọlọ́run ní ọ̀gá àyẹ̀mọ́ iye àwọn wọn ni o wọ́n máa bẹ pẹ̀lú àwọn tí Ọlọ́run parí ìdẹ̀ra rẹ̀ lórí wọn mina nabiyyina nínú àwọn nabi Ọlọ́run wa siddiqina àwọn olódodo èèyàn wa shuhada àwọn tí wọ́n jẹ́rìí wa salihina àwọn ẹni ire ẹwà àwọn tí wọ́n wà pẹ̀lú wọn àfa ọ̀rọ̀ sàmù. wa hasuna ulaika rafiqa. bẹ́ẹ̀ni wọn lámúlétí kan alámúlétí dáadáa wọn nínú wọn afẹ́ ìwà sílámù ẹ̀wọ̀ ayà yìí. ayà ni ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. qala an-nabiy sallallahu alayhi wa sallam anabi tí wọ́n sọ báyìí Allah fi asahabi ẹwà nabi Muhammad Ọlọ́run mi Ọlọ́run o ń bẹ pẹ̀lú àwọn àjọ mi ẹwọ nǹkan ń bẹ lára àwọn àjọ mi man ahabbahum ẹni wọ́n bá nífẹ̀ẹ́ wọn ṣe àfa àwọn ẹ̀rọ asilamu ń gbọ́ fabi hubbi uhibbuhum ìfẹ́ mi ló ní lára wọn sọ ma pé mi lọ ga àwọn èmi mọ́kọ́ wọn ìfẹ́ mi lọ wá ní lára wọn sẹ́ni pé ẹni bá fẹ́ràn wa bàbá wa alájẹ́ gbàdọ̀ fẹ́ràn àwa kọ́ ẹni bá fẹ́ràn lápèjúwe ẹni bá fẹ́ràn bàbá wa Gbẹ̀dẹ̀ lónìí tó fẹ́ràn wọn tinútinú ṣé Ádámù ló fẹ́ràn bàbá Lágége ló fẹ́ràn tó bá gbọ́ nìkan nínú àwọn ọmọkúndòrò àbàǹbàjìnrín owó mo mọ̀ fẹ́ràn àfáà yìí ta ló fẹ́ràn lára wọn bàbá Lágbàjì ló fẹ́ràn lára wọn àfáà wẹ̀ wàsílámù anábìlẹ̀ mi ní n fẹ́ lára wọn wọ́n mọ̀ ní abùgádà hom ẹni bá kórìíra wọn tó ṣe sí ọ̀sìn wọn ẹni bá ní wọn jẹ́ nǹkan kan ẹni bá kórìíra wọn báwọn fábí bògidì abùgádà hom àwọn kọ́ ló kórìíra o èmi ànábì Muhammad gan lọ gbà fún. sallallahu alaihi wasallam. ẹ sì pé sallallahu alaihi wasallam. má kórìíra àwọn wọ̀nyí o. má kórìíra àwọn sọ̀hábà o. má kórìíra àwọn tábìrínà o. àwọn làǹfà àgbàfáyé o. bí ìgbà téèyàn mú omi sínú garawa ń wá ń lọ owó ẹ̀ fún transformer. àgbà kan àfẹ́ wa sùlámù tún dé. ìgbà téèyàn ọpọn mi tán wá rò bí gbé lọ ilé ìwé ni òun fẹ́ lọ owó. mo fẹ́ wẹ̀ fún transformer wa ọ̀dọ̀ tí ni. ọ̀fẹ́ òun fẹ́ wẹ̀ fún transformer yìí ni ọ̀dọ̀ tí ni. tí ẹ burú ju tí ẹ tó lẹ̀ fún transformer náà. tẹni tó bá kórìíra àwọn sàhábà tí ẹ burú ju ti ẹ tó wá fẹ́ lọ sara fún transformer lọ. ẹ̀bẹ̀ ni kówó kún ó sí ni tí ojú báwọn lọ eléyìí òun ó kú tìrànà ni. yàrá afáyà wa islam wa man aazahum ẹni bá ṣe wọn sùtá fakad aazani
èmi ànábì ló ṣe ń sùtá o Sallallahu alaihi wa man azani ẹni bá sì sì mí ànábì ń sùtá faqad aza Allah ọsọlọ́run sùtá nù ni wa man aza Allah ẹni bá wá ṣe ọlọ́run sùtá yóò ṣe kó ayé àkóso wà ní makondoro ìbọ́lọ́pàá ní mú yàn lẹ́gbọ́n wọ́n tilẹ̀ mọ́. ẹ tó gbọ́ tí mo fẹ́ wí kò ní da fún irọ́ tẹ́yìn bá sọ̀rọ̀ tó bá débi lóyún ẹ̀ tẹ́yìn bá wí ẹni kò ní da fún irọ́. kò ní da fún irọ́. La ilaha illallah. abẹ́ waslam qala Abdurrahim ibn Zayd tọ́ olùkọ́ àfa àwọn ọlọ́mọba kẹ́ wọn Àmín. ọmọ Zayd sọ báyìí ó ní adraktu arba'ina shaykhan min at-tabi'ina ó àwọn tabi'ina ogójì nínú wọn ni mo bá kulluhum hadathuna an ashabi rasulillahi Sallallahu alaihi olùgbogbo wasallam. wọn wá ń sọ̀rọ̀ nípa sàábì òjíṣẹ́ Ọlọ́run wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn sàábì ni anahu qala wọn ni anabi sọ báyìí man ahabba jami'a asahabi ẹ̀ńtọ́ bá fẹ́ràn gbogbo àwọn sàábì mi o kọ̀yìn kan pọ̀ sí. wa walahum ọ̀tẹ̀lẹ̀ wọn wastaghfir lahum tọkàn rẹ̀ bá lára wọn ìwọ̀n tọrọ àforíjì fún wọn ẹ̀rí ja'ala Allahu ma'i yawmal qiyamati ẹni ni Ọlọ́run ó ṣe yọ wà pẹ̀lú èmi ànábì jọ kìyàmà thumma qala an-nabi ànábì wa sọ báyìí nígbà tó sọ yìí mú tán ní ayna Usman bunu Affan tíjẹjọ tá n bá bọ̀ nù. afa ya waslam ayna Usman bunu Affan Usman ma Affan da fakala hana ya Rasulullah ó ní bẹ́ẹ̀ tó sí rẹ̀ wà nábì mi ni hana ya Rasulullah èmi ni ẹ wo kéwú. kala udnu minni anabi ni suma mini fadada miniu usman nabi fadammahu ila sadrihi anabi wa fa yare kin laya Usmanu nọfa. usmanu no wa qabbalahu bayna aynihi anabi wa kisi ni gbangba wájú báyìí wa qala ya ma'ashara almuslimin gbogbo ọjọ́ mùsùlùmí pátá tẹ́ ń wò bí hadha usman ibn affan Usmanu lẹ́ ń wò yìí. usmanu lẹ́ ń wò yìí ọmọ affan iklilul islam gbogbo sọ̀rọ̀ tí n bá bẹnu islam ẹ̀ ń ti yọ ni. summa ridha an Abi Bakrin wa an Umarin. ثم الرضا عن أبي بكر وعن عمر wa an Ali wa an عثمان ذي الكرم وعن علي وعن عثمان ذي الكرم usmanu tó ń gbé wọn o tó sheikhul muhajirin wal ansar àgbàánu àwọn tó bá mi ṣe hijira ni àtàwọn tó àjọ alárànṣe mi ní Madina hadha alladhi istahayat minhu malaikatu samai usmanu tẹ́ ń wò yìí làwọn malaika sama tìjú ẹ̀ afẹ́fẹ́ bẹ́ẹ̀ yọ̀ọ́ bá ní tìjú kọ̀ ráyé wa èèyàn yẹ yẹlẹ ní tí yọ̀ọ́ bá ní tìjú. Usmanu tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú tìjú tẹ́ ń sọ yìí Ànábì jókòó nulẹ̀ ọ̀ya jókòó nulẹ̀ tó jókòó nulẹ̀ Ànábì àwọn èèyàn wá ń sálámà wọlé kó tó di pé wọ́n wà wọlé Ànábì ni kò ní tí ì dáhùn yọ parama eléyọ wọlé ìgbà tí Ànábì jókòó bó ti jókòó ni aṣọ yẹ bí ara rẹ̀ bí itan rẹ̀ báyìí gbogbo ẹni tí wọ́n ń wọlé Ànábì ò parama nígbà tó wá di pé tálẹ́ kanlẹ̀kùn wọn ní Usmanu ni Ànábì ní ń bọ̀ náà Ànábì wa tún ara rẹ̀ sí àwọn sàbí ọ̀wá dákẹ́ wọ́n ní akílódé gbogbo kálukún wọlé bẹ́ẹ̀ ti jókòó náà bẹ́ẹ̀ jókòó náà lẹ jókòó nígbà tó wá kan Usmanu ẹ wá pàmò dáadáa ìwà ní ti ju ẹni tọ́lọ́hun ti jú. ìwà ní tijú ẹni tọ́lọ́hun ọba ń tijú. àáfàá ló sì jẹ́ ọmọ kéwù ní Usmanu jẹ́ fún. ẹ wo àáfàá rẹ nù o àáfàá rẹ nù o ẹ wo tó tún wá sọ ń pa rẹ̀ nítorí ọba rí ń pa ọmọ kéwù rẹ̀ mọ́dọ̀wọ́ bò Ọlọ́run ló ṣàánú rẹ̀. bẹ́ẹ̀ni Ọlọ́run ló ṣàánú rẹ̀ àfọwọ́ Islam anabi ni haza allazi amarani Allahu an attakhizahu sanadan Usmanu tẹ́ ń wò yìí tó dìde dúró yìí òun lè tọ́lọ́ wọn bá pa mí láṣẹ pé kí n mú ní alátìlẹyìn mi wa khatna ala ibnati ẹ̀rí ọmọ mi méjì nísìnyí bẹ́ẹ̀ ní àná mi ni walaw kana indi thalithatu lazawwajtuhu iyaha ó fi kan kú ọ̀kan kú nígbà tó tún fún un lómi. ọba ní kọ́ọ̀dọ̀ bá yẹ pé ẹlẹ́gẹ̀dá tún bẹ ní bá tún fi fún ẹ̀wọ̀n kan fa'ala mọ̀gẹ́dọ̀wò la'anatullahi ẹni bá kórìíra rẹ̀ bó ti dúró ibẹ̀ yẹ bá kórìíra rẹ̀ irú bọ́ǹbù jò ní inú. irú bọ́ǹbù ńlá níbi tó fẹ́ yìn yìí o
anabi ni ọba kórìíra rẹ̀ o la'natullahi ibi dada Ọlọ́run kó máa bá wa la'natul la'inin gbogbo ẹni tí í ṣépè láyé ìpè wọn kó máa bá gbogbo ọba tún bẹ pè é sẹ́nà. tó tún mọ̀ sí àwọn tí í ṣe ìpè. thumma qala ayna Ali ibn Abi Talib. Allahu akbar kabir. lẹ́yìn náà làdébí tó wá ní o Aliyu da. asigaru Hussein. wa ani Ali wa ani عثمان ذي الكرم وأن علي وأن عثمان ذي الكرم ọlọ́wọ́ kẹ́ gbogbo wọn. ọlọ́mọ sábà kẹ́ gbogbo وأن wọn. علي وأن عثمان ذي الكرم afọ ẹwà Islam kẹ́yìn bá wọlé tán kọ́ lọ́wọ́ yìí. wa ani Ali wa ani Uthman dhil karami. وعن علي وعن عثمان ذي الكرم ثم الرضا Al-Burda ni. بكر وعن عمر ربانك أصدقك الرضا أنا أبي Al-Burda ni. بكر وعن وأنا عمر وعن علي وعن عثمان ذي الكرم مولاي صلى الله عليه وسلم ربانك يا نبي محمد دائما أبدا على حبيبك خير الخلق كلهم afẹ́ wa Islam bẹ́ẹ̀ ọba fẹ́ràn Nábì kà yẹ. àkórè pé tànẹ́bì gan ọkùnrin nítorí dáa ni pé ẹ gbọ́dọ̀ ànẹ́bì lẹ́nu bá tún bẹ́ẹ̀ pé sẹ́nu kò nù tó máa sẹ́. bẹ́ẹ̀ ọba fẹ́ràn Nábì kà yẹ. Ànábì. mo fara mọ́ ìtẹ̀ sẹ́wọ̀n. ثم قال أين علي بن أبي طالب أنا بني علي دا أما أبي طالب فقال أنا يا رسول الله قل مني يميني أنا بابوبي bí ìgbà tí bàbá wa lẹ́jẹ́ àgbà tí wọ́n ń pe bàbá wa pọ̀ kagi. إبا تمام afa Musa ló mọ́tàdá Khadiru da Hadiru da Abdurrahman Salahuddin da òun da Ajì Abdurrahman da la ilaha illallah. Alhaji Ali Olúkadé da Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. La ilaha illallah. وأن علي afa ayé tiwa náà ń bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ bá wọn tá n ká ìtì lọ. Bẹ́ẹ̀ni. Sheikh Mustapha Oníyangídà Oníyangídà. la ilaha illallah. عثمان àwọn àfijọ́ àwọn àfijọ́ wòlíì aláwọ̀ ayé da bẹ́ẹ̀ni wòlíì aláṣẹ da wòlíì aláṣẹ dà bẹ́ẹ̀ni. لا إله إلا الله Ọlọ́run o ọ̀rọ̀ wa dọwọ́ rẹ o tọ́ kọ́ọ̀lá ọ̀nà mi ni Ànábì ní súnmọ́ mi fàdá náà mi ni o súnmọ́ Osùnmọ́dọ̀ ẹ̀. ìwọ àfa bọ́ bá rí pé kì í da fọmọ kéwù rẹ pé wá èyí ṣe ilé kéwù rẹ yìí ń joro pọmọ kéwù rẹ èyí ṣe ilé kéwù rẹ yìí ń joro èyí ṣe tí wọ́n dá nígbà tí òní ìta wa mọ́pọ̀ jù báyìí lọ kí ló dé tí wọ́n ojú mẹ́fà lọ́mọ yìí máa bá a rí ní tí ń bá rí. máa bá a rí tí ń bá rí tí ń bá rí òjò máa lù ọ́ ìjírí lára rẹ̀. ìwọ ni wọ́n pè mọ́ bẹ́ẹ̀ ni ó pin bẹ́ẹ̀ ni ó pin. wọn ò lè pè má bọ̀dá rẹ̀ bí n bá ti ń dáa fún un ayọ́ mọ̀ pé ìwọ wọn máa kì í. ìwọ mọ́ máa kì í bẹ́ẹ̀ ni. ẹ wà níbi o ó ní udunu mi ni ya Ali ìwọ Ali súnmọ́ mi fàdé náà mi ni o Ali súnmọ́ wàdó mọ́wó ilẹ̀ asọ́dẹ̀rẹ̀ yìí àdébí tó fàyà kí n náà láyà wakọ̀ balahu bayna àìní ó kó kìsì fún. ànábì kó kìsì fún afẹ́rẹ́ wa Islam ẹ ti ń bá ayé bọ̀ pé síbi iwájú rẹ̀. kó kìsì fún síbi iwájú rẹ̀. ṣe kìsì yẹn rí èyí tí wàá mọ̀ pẹ̀lú. ẹ ti wá mọ̀ pé ó kó kìsì fún wọ́n máa wí ni. wọ́n máa wí lẹ́fi mọ̀ pé ó kó kìsì fún ọ̀dà ànábì kìsì ẹ̀ ní gbangba wájú ló ti ń kìsì àwọn yòókù náà wa qala bi a'la sawtihi ànábì wa sọ pẹ̀lú ohùn ẹ̀tọ́ ga ọwọ́ wíwá yìí pé ya ma'ashara al-muslimin ó tún pè wọ́n. ó tún wá pè wọ́n gbogbo ẹ̀yin jọ mùsùlùmí haza Ali ibn Abi Talib àlérè o. Ali rẹ̀ o ọmọ Abi Talib haza tabibul Islam tó olùwòsàn ìsìlámù ni dókítà nù. dókítà ni sheikhul muhajirina wal ansar àgbàlówó náà náà wọn muhajiri o àtàwọn ansaru kì í sọ mọ́ ẹ̀yìn o. ọmọ ẹ̀yìn kọ́ o haza akhi tó haza akhi ọmọ ìyá mi ni o ẹbí mi nù. wabnu ammi ọmọ ẹ̀gbọ́n bàbá mi ni o wa khatni àna mi ni o haza lahami ẹ̀jẹ̀ mi nù ẹran mi nù. ẹran ara mi ni wadami ẹ̀jẹ̀ mi nù. ẹ̀jẹ̀ mi ni ó haza mufarrijul kurub Kai, kai, kai. gbogbo ntọ́ba le tọ́ba nẹ́ra wàhálà ẹntì kóyọ ni ẹntì múnà bàjọ wà ní ti lé gbogbo ẹ̀dá haza hasadullah alire o kìnìún Ọlọ́run
kìnìún ọlọ́run ni wà sayfuhu fi ardihi ala a'da'ihi ìdá rẹ̀ sì ń bẹ́ẹ̀ lẹ́lẹ́ fáwọn ọ̀tá rẹ̀. sẹ́ni ọ wọlé rí báyìí ìdá náà wọlé rí báyìí ìdá ni ọ̀rọ̀ àtẹ̀lé rí rí. bora èyàn lọ parí bẹ̀. la fata illa ali. aláwọ̀ kẹfẹ́rí lọ parí bẹ̀. sẹ́yìn bí ìdá wọn wá kọ́ síbẹ̀ kó fìlẹ̀ jóbu ní haram. ekida makirumatun walimari fìlẹ̀ jóbu ní láyànjú minale kadari. ọlọ́wọ́ kí wọ́n ṣe gbọ́ yìí. oníwàsí àgbáyé àbá mi dáadáa. àmọ́ pé kàn kankan síbi ìdá òun ló já mọ́. ó wà sí àgbáyé pé bí ìdá rẹ̀ wọ́n kọ́ sí. ẹlòmíì náà kéwú ọmọ pé àlí ní ìdá kọ̀ọ̀kan pé kàn kan bẹ́ẹ̀. wọ́n kọ̀ nǹkan sí. Abdurrahimi oníwàsí àgbáyé àfáwádà. ibẹ̀ fili dúbú ni àárùn wà fi ekida mi makirumatun falimari fili dúbú ni láyànjú minale kadari. àdúgbò ni àárùn ọjọ́ ń lọ. àbùkù ń débi àbùkù ń bẹ́ẹ̀ kéèyàn lódò. gbàgbà pé òjò ni mọ kódà mo ò lè dá kínní àyà. ọjọ́ wọn jáde asan gbọ́ ni alẹ́ jáde àwọn obìnrin wọn gbé kódà àwọn àyà sẹ́yìn mo ti yọ gílọ́wọ́ ta. ẹ bóde ọwọ́ ń gbọ̀n lókè. nílẹ̀kùn sí ni nílẹ̀kùn tó ọmọ ti tó ọmọ sí. fili jubu ni àárùn àbùkù ń bẹ́ẹ̀ wọ́n fi ekeda mi makirumatun. kéèyàn wá ní àyà. nígbà táwọn wèrè ń dé lánàá tí wọ́n láwọn ya wọlé má dà lábọ̀dá kínní òun ló bóde sí wọn. nígbà tí bọ̀dá kú bọ́ ta báyìí. wọ́n rí báyìí. wọ́n rí bọ̀dá kú báyìí wọ́n kálukú fún. wọ́n fọ́n ni. wọ́n wá ní wọ́n já pa ni. wọ́n ní ajá pa ni wọ́n ní àyè ìyá àyè bá wọn lè dé bọ̀ mọ́sálásí. ó tún wà fún wọn lè dé o mọ wà mọ́sálásí. àwọn ìyá wọn kò wọn ò ní wá mọ́. èyí táwọn àdúgbò kan wulẹ̀ ń fọ́ra wọn létí bí ìjọ mọ́sálásí tí wọ́n kálukú wá ń sá. àbáyọ àsìlámù tó àmọ́ falimari fèlè jogo ni láyànjú minale kadari. ẹ̀dá máa nìyàn kò lè là lọ́wọ́ kádàrá pẹ̀lú ojú. pẹ̀lú ojú tó lónìí. gbọ́dọ̀ fẹ́ gbé wa. lágbájá lójú èyí wò pé kó ju ọmọ kù. wọ́n ní tí ìjẹ́bọ̀ dá kínní wọ́n egun ọ̀kadà. wọ́n lójú wọ́n máa ṣubú. ìjọ wọn wà kú ọ̀kadà lọ́pàá wọn. La ilaha illallah. abẹ́ wàsílám fàálà mọ́bọ́kítòhù la'natullahi. ó jókòó lẹ́nu ọ̀nà dé ọ̀kadà ó sì lọ yà lọ́ba. wọ́n wọ̀ tán lọ́ba ni. abẹ́ wàsílám ẹ gbọ́ haza hazadullah tó wa sayfuhu fi ardihi ala a'da'ihi. àlénu o. ìdá rẹ̀ ń bẹ̀lẹ̀ o ń bẹ̀ láti lọ tó wọ́n sí àgbáyé ní ìtí wọn kọ sára dá rẹ̀. fàálà mọ́bọ́kítòhù gbogbo ẹni yòówù tó bá kórìíra àlí la'natullahi ibi tó dọ́lọ́ nǹkan máa bá wa la'natullahi gbogbo àwọn tó bá tún mọ èpè tí wọ́n bá rí ewu mi ni o. ọ̀rọ̀ anabi ní sọ̀rọ̀ yìí fa sallallahu alaihi wasallam ọlọ́run ó sì yọwọ́ lọ́rùn tán wa ana minhu èmi náà bọ̀ pa bọ́sẹ̀ kú o ẹ̀wọ̀n kan faman arada an yatabarra'a minallahi wa minni gbogbo ẹni yóò tọ́ba ṣe pé wọ́n fẹ́ bọ́ pa bọ́sẹ̀ kú o lọ́dún ìwà ọlọ́run tí ó fẹ́ ká dá sọ̀rọ̀ wọn tí ó ti fẹ́ kébi anabi náà kí n dá sí. sálókù tí ó wà dá sí. falyatabarra'a min Ali ibn Abi Talib. bọ́ pa bọ́sẹ̀ kú o lọ́rọ̀ ni kó kékeré ìsẹ́ni tòun kọ́ máa kú. Ali ò ṣe é bú. Ali ò ṣe é bú gbogbo wọn tá a kálẹ̀ yóò ṣe é bú. àwọn sàbẹ̀rẹ̀. àti summa rida an Abi Bakr wa an Umar wa an Ali wa an Uthman dhil karam. ọlọ́run wọlé gbogbo àwọn tá a kálẹ̀ àwọn sàbẹ̀ ànábì àtànábì tó jẹ́ ọ̀gá wọn. dákun ọlọ́run kọ́rọ́ ẹnì kọ̀ọ̀kan gbogbo etí tó gbọ́ ètò Ashabul Janna ní Diamond 88.7 lónìí dákun ọlọ́run má pa yín lẹ́bi. Àmín. jáwa náà ó wà nínú ọmọlẹ́yìn ànábì ju àkìyàmù ọlọ́run sì ṣàánú wa kó dijọ́ náà ni ó fẹ́rí jìn wá kó tó dijọ́ náà wala la ilaha illallah gbogbo bí wọ́n ti ń gbé ètò Ashabul Janna dákun ọlọ́run má jẹ́ rí nìyẹn má jẹ́ wà náà rí nìyẹn má kájú àánú ẹ̀ kú lára yín má ká kú lára tiwa. gbogbo tó lè yí bá wa dé. afẹ́ wàsílámù náà ọ̀rọ̀ àwọn sàábì ni ọ̀rọ̀ àwọn sàábì ni tẹ́kọ̀ọ́ pọ̀ lára wọn. tẹ́kọ̀ọ́ sì pọ̀ lára wọn. tá a bá mú ẹ̀kọ́ wọn lò èèyàn ó gbádùn ayé ẹ̀rí pàǹkà fúnra wa níjẹ̀jọ́ ipe wọ́n jòkó lẹ̀ anabi Muhammad sallallahu alaihi wasallam. àwọn sàábì sì jòkó tó ń sí ọlọ́run lànàbí wa ń pé òbíbà ilayya min dunyakum salat. bí a ti lọ́nu. ipe nínú nǹkan mẹ́ta kan bẹ ọlọ́run fìfẹ́ rẹ̀ sí mi lẹ́nu kì í ṣe pé mi gan ni mo. èmi gan mo fẹ́ rẹ̀ o. èmi kí mo kàrà àwọn ẹ̀ wọ́n fi sí mi lẹ́mìí ni lànàbí wa ń kà pé àti lọ́fíńdà tó dáa
wà nìsá obìnrin mo nífẹ̀ẹ́ àwọn obìnrin àlàyé wà ń bẹ tẹ́tí ọ wà ń bẹ ẹ ti gbọ́. wọ́jú ilé tí kò rọ́tọ̀ àyè ní fi sọ̀rọ̀ ìtutù ojú èmi ànábì níbi ìrún lọ wà irun làwọ̀ wà máa gbọ́ pé wọ́n ń pè lónìí sí ni àbáyọ tó fi ti fi ń pa mí tẹ́lẹ̀ mi ò àṣà ilé àdé yìí tọ̀ wọ́n tún wá lọ kí ní ẹjẹ́ lọ kí ní tẹ̀mí ń pa wọn ayílá kọ́ ayílá ni Islam ò jìn ọ́ la tó ọ̀pọ̀lọpọ̀ àwọn tàǹdà kọ́ tẹ́bítẹ́bí wọ́n ṣe náà tẹ́bí kí ló kò ń sí ọ tí ò ti ṣe sàbí kò sí. Abubakar bá bọ́ bẹ́ẹ̀ Abubakar ní sọdáktà ya Rasulullah ẹ̀rí sọdáktà ya Rasulullah òdodo lọ́sọ ìwọ òjíṣẹ́ Ọlọ́run. gbogbo tó wí abáànú lára rẹ̀ nípa tàwọn obìnrin tó wí ìwọ ni wá àbúyẹ́dù Eustace kalgamam buwaji yìí. Malu li yatama ismatun lil haram. Ara mílì gan mo fẹ́ sọ àwọn opó tí wọ́n lọ́kọ mọ́ ànábì èlò wọlé tọ̀ wọ́n wọlé tọ̀ taburu. ìwọlé tó tàánú ni. tàánú ni ìkọ̀sọ́ ọkọ rẹ̀ mélòó fún nìkan. afẹ́ wàsílám baba wálé abí kan Sheikh Ahmed Rifai wálé abí kan owó tẹ́ ẹ bá fún baba nísìnyí àwọn obìnrin opó tí ò lọ́kọ mọ́ nísìnyí wọn lọ́ọ́ fún yáàdíyá onígbà ìtọ́lọ́mù wánu lọ́ọ́ fún yáàjára baba ńlẹ̀ abí kan hàwú tán nísìnyí. náà ni pé ẹ̀yin tẹ́ bá rírun ẹ̀ náà lẹ́gbẹ̀ẹ́ ẹ dẹ́kun ẹ ṣàánú wọn. ṣàánú. a rí lára rẹ̀ rẹ̀ ànẹ́bí ìtumọ̀ sọ̀dáktà tábùbákìrì wí fún un nípa kó o sì fẹ́ràn lọ́fíńdà wà náà mọ̀ rí ìwà ànẹ́bí ọmọ mọ̀ kalẹ̀ ni ọmọ tasọtasọ bó tún wà lóòótọ́ àfọ́n lọ́fíńdà sára bí irun bá sì ti dé òrójú ẹnì kankan mọ́ tọ́ àmọ́ èmi Abubakari náà nǹkan mẹ́ta kan bẹ tèmi náà nífẹ̀ẹ́ sí ànábì níjà gbọ́ tiẹ̀ náà Abubakari wa ní alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni pé an-nazaru ila wajhi rasulillah sallallahu alaihi wasallam àkọ́kọ́ tí mo nífẹ̀ẹ́ nú ayé yìí èmi nífẹ̀ẹ́ iná ní kí n máa wo ànábì báyìí sallallahu alaihi ọmọ kéwù ní èmi fẹ́ ra wọn àfa wa èmi fẹ́ kọ́lé mi fẹ́ dọ́dọ̀ wọn ẹ wọ ọmọ kéwù rẹ̀ dèrè. àdáwò dé ni omi ń bẹ ọgbà dáadáa lọ́dọ̀ rẹ̀ tán ọ̀wá fẹ́ rí mọ́. ọgbà dáadáa lọ́dọ̀ àfa rẹ̀ tán ń bẹ̀ mọ́ ti mọ̀ ọwọ́ àdọ̀tá rẹ̀. àfa lọ́wọ́ di ìkórira sí rẹ̀ àfi kọ́ padà láti bọ̀ tán lè fi lè dá. ó ní mi lè àdúrà wọn lẹ́nu lẹ́nu tí wọ́n tún ṣe fún mi mọ́ mi lè lọ́wájú wọn mi lè ṣàdúrà kankan ìhàn lára rẹ̀ ọmọ ni. náà ni pé ànábì Muhammad sallallahu alaihi wasallam Abubakar wa ń sọ pé kí n máa wo ànábì báyìí ìgbádùn kankan tó ànábì sì ní kò sí bá nájà. Allahu akbar ọ̀rọ̀ yóò ṣe dà ní kò ṣe bẹ́ẹ̀ tí ń wò mí ò ní tí dábàá kémi ọ̀sẹ̀ mi ní ọ̀sẹ̀ tẹ́ bá a lè wọra wa tẹ̀ ní sẹ́jú láti ní determination pé mi ní sẹ́jú kan a sì rí iṣẹ́ ànábì bó ti ń wo ẹyin ju rẹ̀ ojú ló sì mọ sẹ́ pínpín lẹ́mẹ̀wá. La ilaha illallah. ó ní kí n mọ wá wù ọ báyìí ètí mo fẹ́ nu ayé ni ẹlẹ́ẹ̀kejì ni pé ìfàkù máa lé ala rasulillah ìfàkù máa lé ala rasulillah. gbogbo owó tí mo bá níwò èmi fẹ́ kọ́ tán lérí rẹ̀ ntọ́ ọba tún èmi fi máa bẹ́ẹ̀ pé kí ló tún fẹ́. asáyìn tí ẹ dúró táwọn àfa tẹ̀ ń kún ọ lọ́wọ́ lórí mọ́sálásí tẹ̀ ń ṣe gbẹ lórí ilé kéwù wọn àṣẹ ẹ̀ṣẹ̀ gbé ẹ̀yìn àjọ àgbàkẹ́. jọ́njọ́ dáwọ́ lé wọn. jọ́njọ́ dáwọ́ lé wọn ẹ̀jọ́ pa wọn. bọ́ọ̀ bá ti wá kó ọwọ́ ń pè mo ṣe fọlọ́run la. ẹni kì í ṣe wọn àdúgbò fún mi mo ṣe fọlọ́run tó wọ́n ti ẹ̀dúpẹ́ fọkàn púpọ̀ bóyá owó òun dídì ló fún wọn 50,000 ọ̀rọ̀ yìí ti pẹ́ o wọ́n máa kí lẹ́rẹ̀ẹ́ wa wọ́n ní àfẹ́ mọ́ kí ni mọ́ n tẹ ṣe ga 50,000 lẹ fún wa bí mo lórí ẹgbẹ́ tó ní àdébà kìíní wa ọba yàrá ìmọ̀ àpá lọ n táwọn ń ṣe ń gbà ná lówó ju eléjì lọ lòun fi ní ẹ mọ́ kí wọn mọ́ sẹ́ni òye yìí n táwọn ń bà ná lówó ó ju yìí lọ. Abubakar wa ní kí n máa wòrí ànẹ́bà kí n máa ná owó mi ó sì padà ná owó náà àtàtàjà rádà owó náà sì tà. Hatta tajarra. Abubakar ló kọ rẹ̀ tán yìí. ló kọ tán láyé kò sì lè tán hatta yawmal qiyamah. Abubakar ló kọ rẹ̀ tán yìí. ọwọ́ alẹ́lẹ̀ kẹta tèmi náà tí mo nífẹ̀ẹ́ sí òun náà ni. an yakuna bunati tahta rasulillah. ọ̀rọ̀ tán an yakuna bunati tahta rasulillah. ní tí mo tún fẹ́ ni pé kó ṣe pé ọmọ ìmí ànábì
kó sọ pé yọmọ jóbìnrin rẹ̀. òrò náà fáwọn afáàmọ́ ọ̀hà lọ kó bà ná owó wọn fi pálí dì í tẹ̀lé lẹ́yìn àwọn abọ́wájú tọ̀ wọ́n á pé bàṣúdà ti dára kan tá ń la àwọn àbànà tí ó lọ fúlì láàyìlá ìwọ̀n ń dùn pásùpásù bàṣúdà ti dára kan tá ń la àwọn àbànà tó lọ fúlì la ilaha illallah muhammad ẹ máa sọ̀rọ̀ nsọ. wà á yẹ kú nàbùnà tí tàṣọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀ tí ń wù mí ni pé òye tí ń bá bí lọ́mọ kó ṣe pé ìwọ lọ́jọ́ ọkọ ẹ̀ ó sì sẹ́ gbogbo nta Abubakar fẹ́ yìí lọ́lọ́ sí fún. ẹ lè jọ Abubakar sẹ lọmọ obìnrin tí lọkọ. kí lè fẹ́ ṣe. mo fẹ́ ni kẹ́ ẹ jọ Abubakar. ẹ wá tọ sallallahu alayhi wa sallam. ẹ bá fa Buhari ní ọ̀fẹ́. naa. ẹ wá wo àwọn àfa wa ká tó kò mí yìí ẹ tún wo àwọn àfa wa bí àwọn afọwọ́n bí yíwọ́n náà. gbogbo ọmọbìnrin àwọn adájẹ́ àgbà. pátá ọmọ kéwù ló fẹ́. ọmọ kéwù ló fẹ́. yóò rí bẹ́ẹ̀ àfa àgbà ṣe bẹ́ẹ̀ fáwọn náà. àfa àgbà ṣe bẹ́ẹ̀ ọlọmọ akẹ́ ọba wa adájẹ́ àgbà. ọlọmọ akẹ́ wọn. tó ọmọ Aisha padà wá fẹ́ Muhammad. sallallahu alayhi wa sallam. òun tún wá ní ọ̀rọ̀ bó ṣe gbà fẹ́. ìhun jọmẹjọ. Umaru bá ní sọdáktà ya Abubakar. sọdáktà ya Abubakar. ìyá Abubakar òdodo lọ sọ èmi náà ní tèmi náà. Umaru wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rọrọ̀ Umaru ní alákọ̀ọ́kọ́ tèmi ni pé òbíbà ilayya minna dúníyà mi náà nífẹ̀ẹ́ sí mẹ́ta alákọ̀ọ́kọ́ ń bẹ̀ al-amru bil ma'ruf. kí n máa pààyàn láṣẹ pé ẹ ṣe dáadáa ẹ ṣe dáadáa ẹ ṣe rere. wan nahyu anil munkar. kí n sì kọ̀ fún yàn ẹ má ṣe báyìí ẹ má ṣe tí ọ̀dà. ó di méjì kan. ó di méjì. kí n ma ṣe wá sí fáwọn yẹn pé ṣe dáadáa kí n sì ma kọ̀ mọ́ pé ma ṣàyè dá. ẹ akínyìn káàbọ̀. ẹlẹ́ẹ̀kẹta. ẹ má ti kẹ ẹlẹ́kẹta ó di ìjọ mẹ́jọ ọlọ́run jà máa bẹ̀. àmín. lágbára ọlọ́run ẹ ní tẹnu gbóbi ọ̀rọ̀. àmín. ọ̀rọ̀ àwọn sábẹ́ yìí dùn. àmín. ó dùn gan. àti kí á dọ̀lẹ̀ tó gbé o. àmín. àforíjì lọ́pọ̀lọpọ̀. àmín. kọlọ́ba Abdulrahim o oníwàsí àgbáyé àfàmì dáadáa. ìkẹ́ àtọ́là tó pé o. ọlọ́mbà wa kẹwọn ọlọ́mbà wa kẹwọn ọlọ́mbà wa yára fún Muhammad gbogbo olè oníwàsí àgbáyé má jẹ́ ọ̀dà wọn. kọlọ́ba Abdulrahim oníwàsí àgbáyé àfàwà dáadáa. salatu rabbi wa salamuhu. bàbá wa lè jẹ́ àgbà salatu rabbi wa salamuhu. ọba yọ́nú sí wọn. ala abina alájí àgbà. olúwa salatu rabbi wa salam. ọlọ́mbà kẹ́ bàbá wa yọ́nú sí wọn bá wa gbàgbọ́ wọn lọ. rabbi wa salam. àti gbogbo àwọn ẹni ọlọ́run ti mẹ́ wá lọ. alábìnà alájí àgbà. ẹnì kéwu tí ọba tẹ̀lé ń tọ́ bá ké àfàwẹ̀ wa Islam. alẹ́ni kéwu tí ọba tẹ̀lé ń tọ́ bá ké ẹnì kéwu tí ọba tẹ̀lé ń tọ́ bá ké kéwu Sátánì ní kò ní túmọ̀ mí ẹnì kéwu tí ọba tẹ̀lé ń tọ́ bá ké. wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.